Africa Content TV. Ìgbọ́pẹ̀ àwọn bí ọ̀la àbáyé àtàwọn ṣiṣẹ́ fúnlẹ̀ ní. On the 5th of December, year 2024, ọjọ́ karùn-ún, oṣù kejìlá, ẹni àwọn ṣiṣẹ́ fún ọ̀lẹ́ ní òjì Bọ́lá ní Kòròdú. Ìyá wa ní. Wọ́n ti gbẹ́gàn pé ẹ̀ràn kẹ́mà ìjẹ́ta ti pamọ́. Ọpẹ́ ló tọ́ ara òbí ọmọ ṣọ́lá. Náà fà á. Àwọn ẹ̀rọ ti ẹkúnlẹ̀ àbáka ara kẹta ní fújì. Kìnìún alájẹ bàbá báńgá. North Alpha. Èyàn bá ìdàgbà sẹ́nu ìṣẹ́gun ọ̀pàṣẹ. Tó bá lóun tó máa fi múyàn kan kúnlẹ̀ láàbàkàrà bí ojúmọ́ láwọn fóní. Lọ́lá ìbò yẹn sọ pé North Alpha. Àwọn ẹ̀mí kúnlẹ̀ láàbàkàrà bí ọmọrin. Àwọn àbádúgbà. Parí olóògbé. Ìṣe Ṣọlá Ọládìpẹ̀ kan. Èrè tọ̀tà gbà yẹ lórí. Èrè ọ̀tá òṣè lábà ẹ̀ka ṣẹlọ. Ibi ẹ̀ta fojú sí lábàkà màdúpẹ́. Ọ̀nà ìbọ̀bẹ̀. Mélòó kọ̀mẹ́díà. Ìbára sí ẹ̀sẹ̀ tó jọ jáde o. Mélòó kọ̀mẹ́díà yìnbọ̀ra o. Ẹjọ́ jáde nígbà yẹn bá so. A ò fi ẹ̀wọ̀n o. Àbí gbórúkọ sáàtì ìdáni àlàbí. Mélòó kọ́ méjì àbáwọ̀ sí lára. Tọ́ṣẹ́jú ẹ̀ jáde ní Ṣọlá. Tọ́ṣẹ́jú ẹ̀ jáde ọmọ ńlá níbẹ̀ ẹ̀mú. Mélòó kọ́ méjì àyìnbá. Tọ́ṣẹ́jú ẹ̀ jáde ìmí parí olóde. A ò ní wọn wọ́n lọ́ọ́ gàrí sẹ́yìn. A ò ní àwọn bá tún wọn bá a sí á. Àbí wọ́rùkọ sáàtì ìkànnì làbí omi ṣọ́lá. Ilẹ̀ parí olóde. 45 years of stay. Ajẹ́ pé ọdún márùn-ún ti parí olóde ọṣẹ́. Entertainment industry ni àwọn aṣẹ̀ṣẹ̀ bí. Àjẹ́ pé 79 di pọ́lá o. Ìparí olóde dé entertainment industry. Ọdún márùn-ún. Ìparí olóde bá lọ tí ara náà wá kàlẹ̀ ní entertainment industry di pọ́lá o. Ọdún ní 79. Àwọn adé ní 84 hours ọkùnrin. Ọdún márùn-ún àlẹ́bí Báṣọ àkìṣọ́ ọmọdé. Ọ̀gá mi ò ṣọlá. Ọ̀rẹ́ mi parí olódó. Ọ̀gá mi ìṣọlá. Ọdún márùn-ún láàgbá kàkiri mi kọ́. Ọ̀gá mi ìṣọlá. Ọ̀rẹ́ mi parí olódó. Èèyàn bí alábí láìláìka mi parí ẹ̀ mo ṣe wọ́n. Ọmọ ńlá nígbà ìbúra àdágbà jù máa ń lọ lábá àkàlàṣẹ́ lọ. A máa ṣe 50 yard. Ìgbàdá bá fẹ́ ṣe 50 nígbà yẹn bá so. Àwọn máa wà ní 45 jù bọ́ ẹ̀ o. Ẹ̀ṣá máa sọ́dún márùn-ún ìsíwájú ọkúnlé. Òṣèré ọkùnrin máa ṣe ọmọ láíláí. Ọ̀gá mi ìṣẹ́lá. Ọ̀rẹ́ mi ìṣẹ́lá. Ẹ̀yọ́ mi parí ẹ̀.
Ìyẹn sọ̀rọ̀ tí ojúmọ́ láàárọ̀ ọmọ kí wọ́n fídíò. Ṣé ẹ rántí fídíò ọ̀rọ̀ ọmọ kí mọ̀? Ìbá ṣe ẹsẹ̀ nínú fídíò yẹn. 1995 ti bọ́ àwọn. Gbogbo ẹgbẹ́ bá ti bí nígbà yẹn Paso. Àbí tó ti ń gbàgbà láàbàkà Paso tó ti mọ́wọ́ ọ̀tún yàtọ̀ sọ́rọ̀ òsì. Òun náà ti dá parí olódòmọ̀. Nínú fídíò ọ̀rọ̀ bọ̀ kí bọ́ bí ètò àlàbí ojú wa ní 95 wọn làwí. Lẹ́ẹ̀bí mọ́mọ́, pàtíjà wà sí bẹ́ẹ̀. Ìlànà ìka àmọ̀ṣẹ́ aláwọ̀. Ọlọ́nígbà tó ń ká àgbà sí nínú iṣẹ́. Ó ń kó òkè sí nínú iṣẹ́. Ó ń lérí lọ sí àbákàrà bí ojú wa. Ó láwọn ọmọọṣẹ́ tó pọ̀ gan Paso. Ó láwọn ọmọọṣẹ́ tó pọ̀ gan làbí ojú wa lájá tẹ́rẹ́. Dárúkọ mi ní ìbejì àlàbí onínú ọ̀hún. Ìtẹ́rí kòròkòrò ògùn lè bá ṣe. Ikọ́ lẹ́gùn ẹsẹ̀ náà ìyíbọ́. Ó mú wọn sáko láàbára àlàbí ó dá ní ìyẹn nígbà ẹni àlàbí. Àwọn náà gbogbo tábàkì lè ní láàbára àlàbí ó jẹ bá. Àwọn ọlọ́run ni àwọn parí ẹ̀ ní Paso. Ìyàwó ni wọ́n gbé jáde. Tálọ́dà ti ẹ́ dìde. Ìyàwó ìwọ̀n ìṣẹ̀lẹ̀ fúnrí. Ìyàwó lẹ́lẹ̀ bọ́ wọ́n fà yẹn láti o. Bọ́ọ̀gá mi nìyẹn. Ara ẹ̀mọ́ ti dìde sẹ́bọ̀ ìyájú máa. Ẹ̀yẹ ìyẹn dàgbọ́ sọ́rọ́ bẹ́ẹ̀ yẹn láti ọkọ̀rẹ́kọ́. Lára ẹ̀ka àárín lọ. Ọ̀gá ti fọ́nká nílùú ẹ̀wọ̀n ìṣòwò tó bá yọ mí. Ọmọ máa tẹ ọ̀kálẹ̀ òun. Deputy GM. Fresh FM lè kó fẹ́ẹ̀ ní ara àbí ọkùnrin kún. Akẹ́kọ̀ọ́ ìrìn parí ẹ̀.